Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ẹ̀yin tèmi. Fún gbogbo àwa tá a wo apá kìíní múvì DERIN and live yìí, a máa mọ̀ pé gẹ́ Erewọlé yìí ó gbìyànjú nínú múvì yìí. Lákọ̀ọ́kọ́ a máa mọ̀ pé arábìnrin yìí jẹ́ ẹnìkan tó jẹ́ akíkanjú obìnrin, ó dẹ̀ jẹ́ ẹnìkan tí ó fẹ́ máa bímọ kiri fún àwọn oríṣiríṣi ọkùnrin. Ṣùgbọ́n ẹni tó kọ́kọ́ bí ọmọ fún jẹ́ onínàbí ọkùnrin. Ó jẹ́ nìkan tó kúndùn obìnrin púpọ̀. Ìwà ọkùnrin yìí jẹ́ nǹkan tó jẹ́ nǹkan bànújẹ́ fún DERIN. Ó dẹ̀ àmọ́ arákùnrin yìí ní ọ̀nà tó máa ń gbà láti mú orí DERIN wálẹ̀. Lápá kan láti rí ọ̀gá DERIN, ẹni tó jẹ́ pé ó padà ní ìfẹ́ DERIN dọ́kàndọ́kàn. Àmọ́ arákùnrin yìí jẹ́ ẹnìkan tó jẹ́ pé single father ni òun náà ti ní ọmọ kan síta. Ká má fa ọ̀rọ̀ gùn, DERIN fi ọmọ ẹ̀ ṣọ́ ìyí tó jẹ́ bàbá ọmọ ẹ̀. Ṣùgbọ́n ẹ̀yin náà ti mọ̀ pé ẹni tó jẹ́ pé kò bìkítà ni ó gbọ́mọ yìí jáde lọ́jọ́ kan. Nítorí ìwà àìbìkítà rẹ̀ kò mọ̀ pé wọ́n ti dìde kúrò lẹ́gbẹ̀ẹ́ láti ṣeré jáde. Nígbà tó máa parí lórí pé òun ò rí ọmọ mọ́, ó wá ó padà wálé. Ibẹ̀ ló ti pè ìyá ọmọ pé kó máa bọ̀ kó wá gbọ́ nǹkan tó ń ṣẹlẹ̀, òun ò rí ọmọ ẹ̀ mọ́. Ìtara ọmọ ta DERIN, ó sáré wálé, ó bàjà. Kò pẹ́ sígbà yẹn làwọn kidnapper pè tán dẹ̀ ń béèrè fún 50 million naira. Ìbéèrè mi wá ní, ṣé DERIN ló máa sanwó yẹn ni àbọ̀kọ àbọ̀gà? Ta ló fẹ́ san 50 million naira? Ẹ jẹ́ ká watch out fún part 2. Ire o.